Mo kí wa ní gbogbo ibi tí a ti ń wò mí, gbogbo ibi tí a ti ń wo ètò mi. Mo kí wa pé a kú àṣálẹ́, a kú ìrọ̀lẹ́, ẹ káàsán ní gbogbo ibi tí ẹ ti ń wò mí. Mójúbà Olódùmarè, ọba tẹ́rẹ kárí ayé, ọba lónìí, ọba lánàá, ọba lọ́la, ọba títí ayé àìnípẹ̀kun. Ọba tó jẹ́ pé bí ẹ̀mí bá máa wà nínú ènìyàn òun ló mọ̀, bí ẹ̀mí ò bá ní sí nínú ènìyàn òun ló mọ̀. Mo bu ọlá fún orúkọ rẹ mímọ́. Mójúbà Ọ̀rúnmìlà tí í ṣe òjíṣẹ́ tiwa. Mo fi ọlá, ìyìn àti ògo fún ẹnìkan ṣoṣo tí Olódùmarè fi rán, tí ó fi iṣẹ́ irúnmọlẹ̀ rán láti òde ọ̀run wá sí òde ìsàlẹ̀ ayé. Mo yìn ẹ́ Ọ̀rúnmìlà, ẹni pẹ̀lẹ́, ẹni ìtùnú, ẹni jẹ́jẹ́. Mo dúpẹ́ fún Olódùmarè fún oore ọ̀fẹ́ tí ó fún mi láti jẹ́ oníṣẹ̀ṣe, láti darapọ̀ mọ́ ẹ̀sìn àlàáfíà, láti wà nínú ẹ̀sìn àlàáfíà àti láti mọ Olódùmarè nínú ẹ̀sìn àlàáfíà tí í ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe. Ṣé rí picture tẹ́ ń wò ní ojú fóònù mi yìí? Olórí, ẹni tí ó pera ẹ̀ ní olórí ẹbí TaniOlohun lẹ̀ ń rí ojú ẹ̀ yìí. Ẹni tó pera ẹ̀ ní olórí ẹbí àwọn TaniOlohun lẹ̀ ń rí fọ́tò ẹ̀ yìí. Tẹ́ ẹ bá wá wo ọwọ́ ìsàlẹ̀, ẹ wá rí i pé ní under page mi ni mo screenshot àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún yín ẹ̀yin ènìyàn. Ilé ayé tí a wà yìí, bí Olódùmarè bá fún èèyàn ní oore ọ̀fẹ́ láti jẹ́ ọmọ ìṣẹ̀ṣe, a máa mọ̀ wípé nínú ayé ìdojúkọ máa dé. Nínú ìdojúkọ wàá mọ ọ̀tá, wàá mọ ọ̀rẹ́. Nínú ẹbí nígbà míì, ẹbí ẹni á máa ṣe ọ̀tá ẹni. 99% ẹbí ènìyàn lóde ayé yìí ló jẹ́ ọ̀tá ènìyàn. So bí ní pé bóyá o jẹ́ ẹbí èèyàn does not mean ní pé o jẹ́ ọ̀rẹ́ ènìyàn. Ẹbí ẹni gangan, òun ni ọ̀tá ẹni tí ń ṣílẹ̀kùn fún ọ̀tá òde. Ẹ rí i pé bí ikú ilé ò bá pani, tòde ò lè pani. Bí olè bá máa jà nínú ilé kan, ó máa need information ẹni tó wà nínú ilé yẹn láti ṣílẹ̀kùn fún kó lè wọlé. Ṣùgbọ́n bí kò bá rí ọ̀nà àti jalè, yóò ní rọrùn fún olè yìí. Bí ilé ayé ṣe wà nìyẹn. Ṣé rí ọmọkùnrin yìí? Number 1, mi ti ẹ̀ kọ́kọ́ mọjọ́ orí yín tẹ́nẹ̀yìn lórí ẹbí. Láti ọjọ́ tí TaniOlohun dẹ̀ ti ń ṣe ètò, kò fi ẹbí ẹ̀ kọ́kọ́ ràn wá lórí afẹ́fẹ́. Àfi bẹ́ ṣe fún ara yín polongo ara yín pẹ̀yìn ni olórí ẹbí àwọn TaniOlohun. Ṣùgbọ́n tí TaniOlohun fún ara ẹ̀ ò sọ fáyé pé ẹ̀yin ni olórí ẹbí. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ìgbà míì láyé, ènìyàn á máa fi ra ìsípò olórí, ṣùgbọ́n tí kò ní skills olórí. Olórí á máa wùyàn ṣe, ṣùgbọ́n tí kì í ṣe láti ọwọ́ àṣẹ Olódùmarè pé kí èèyàn jẹ́ olórí. Because olórí gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè tó dẹ̀ kún fún ọgbọ́n. Ẹni tó lè wo sàkún nǹkan, tí ó lè wo future nǹkan.
a ò dẹ̀ rò pé ní ilẹ̀ káàárọ̀ òjíire a rẹ́dì láti máa rí àwọn ènìyàn tó jẹ́ ẹni àjòjì nínú ipò olórí ẹbí. Alimumini Adégbọlá bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ jẹ́ ẹ rí i pé bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe máa ń lọ lórí ọ̀rọ̀ Islam yìí ni ìgbà tẹ́ kọ́kọ́ máa jáde sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ náà lè máa dá tọ́mì gbogbo ẹ̀dá tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kéèyàn bá ti rí wọn kó sá fún wọn. bàbá yìí gorí afẹ́fẹ́ wọ́n ní àwọn ni olórí ẹbí TaniOlohun wọ́n ní àwọn bẹ̀yìn ẹ̀yin mùsùlùmí tẹ́ bá ní pé kẹ́ fọ́lò àdìtì ni tẹ́ bá ní kẹ́ fọ́lò súnà ni ó yẹ kẹ́ lọ pa ni ó yẹ kẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ fún ni ó ní ẹ̀ ṣe nǹkan kan fún rárá ó ní ó yẹ kẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ fún TaniOlohun ni bàbá yìí ló sọ bẹ́ẹ̀ tó pera ẹ̀ ní olórí ẹbí TaniOlohun. ṣó tọ́ síbẹ̀ ṣó tọ́ sí àbíamọ torí ó sọ pé òun lòun nífẹ̀ẹ́ TaniOlohun àwa tó kù à nífẹ̀ẹ́ TaniOlohun ṣó tọ́ sí olórí ẹbí tó ní làákàyè tí kì í ṣe ọmọ atoko wá balẹ̀ jẹ́ ṣùgbọ́n kò ní dùn mí púpọ̀ ìhà àtẹkọ sí TaniOlohun ẹ ti fẹ̀kọ́ ń dà láàmú tẹ́lẹ̀ ọ̀tá tó farahàn níyín nínú ìṣesí nínú ìhùwàsí nínú ìṣesọ̀rọ̀ sí yín now ọ̀rọ̀ ẹnu yín lèmi fẹ́ múlò ẹni olórí ẹbí níyín olórí ẹbí TaniOlohun níyín ẹ wá sí abẹ́ comment section mi ẹ wá ń sọ fún àwọn èèyàn lábẹ́ comment section mi pé ẹni tó bá mọ TaniOlohun rí kó sọ fún yín pé kó yé ṣègbéraga òun rèé o ìgbéraga ló ń ṣíwájú ìparun he who loves TaniOlohun tell him to stop being arrogant. mẹ́sẹ̀gì tí bàbá yìí tó sẹ́ndì sí abẹ́ péjì mi lórí comment section mi rèé ó ní ìgbéraga ló ń ṣíwájú ìparun ìyẹn lẹ́nu olórí ẹbí o he who loves TaniOlohun tell him to stop being arrogant. lẹ́yìn tí bàbá yìí ṣe léyìí sí abẹ́ comment section mi ló ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sórí ayélujára tó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ kótókótó kátikàti question tí mo fẹ́ bi yín léèrè bàbá olórí ẹbí èló gangan lẹ ní nínú skúsà ti TaniOlohun èló gangan lẹ ní orí ọ̀fà tó lọ ìgbà tó ṣe tán lọ́fà iṣẹ́ ibo lẹ bá wá bàbá olórí ẹbí ẹ kọlà káyè ibi tí ẹ gọ̀dé tó jẹ́ pé ẹ̀sìn ti jẹ́ kí ọpọlọ yín ó ti kó ọpọlọ yín kúrò ṣé ẹlẹ́yà tẹ́yìn fi ọmọ tí yín ṣe lórí ayélujára yìí fúlàní mélòó lẹ rí tó ṣe yìí tẹ́yìn ṣe yìí torí ẹ sọ pé ọmọ yín ni TaniOlohun ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ọmọ wọn ní Kwara tó sọ pé commissioner of police ní pé kóun máa lé àwọn oníṣẹ̀ṣe kúrò ní ṣọ́ọ̀bù mọye àfàtọ́ náà tó tẹ̀lé lọ sí kóòtù tó lọ gbálẹ̀ ń bẹ̀ ẹ̀yin ò lè ragàbọ̀ ọmọ tí yín ẹ̀yin ò lè gba ọmọ yín sílẹ̀ ẹ̀yin ò lè wọ mọ́tò kẹbẹ̀rẹ̀ sí ní lọ́ọ́ máa bá emir Kwara àbí emir Ìlọrin ni ká rí i pé eléyìí lẹ́yìn ṣe
àfi pé kẹ́ bọ́ sórí afẹ́fẹ́ kẹ́ tún máa fún àwọn ní lọ́ọ̀yà ní àìdíà nǹkan tó máa lò tó máa fi bà tọmọ yẹn jẹ́. Ọmọ yín ò ní nísinmi, ọmọ yín ò ní náṣeyọrí. Ọmọ tó bá ti inú yín jáde ò ní náṣeyọrí. Mùmínì àlùmọ̀mí náà àbí kí ló pera ẹ? Ọmọ ẹ ò ní ní àṣeyọrí. Ó dùn mí pé o kọlà. Ó dùn mí pé o kọlà. Bí ní olórí ẹbí ò dẹ̀ mí ní pé o tọmọ TaniOlohun. Kò mí ní pé o tọmọ TaniOlohun because mo bí ó possible kó jẹ́ pé you are not even among the member of that family. Báwo ló ṣe lè máa pera ẹ ní nǹkan tó jẹ́ tó dẹ̀ tí wọ́n máa sọ pé ẹbí Yorùbá ni ẹ́? Ṣebí identity Arab ló gbé? Identity Arab ló ń lò. Kí ni fìlà yìí ń wá lórí ẹ? Because ẹ̀sìn ò jẹ́ kó ronú. Ẹ̀sìn ti kó làákàyè ẹ lọ. Ó pera ẹ lórí ẹbí. Ó bọ́ sórí ayélujára. Ó ní ìtọ́ṣe fún TaniOlohun, ó ní kò tó. Ó ní because wọ́n ti ẹ̀ ṣàánú ẹ̀ díẹ̀. Ó ní torí tó bá ní kó tẹ̀lé àdìtì ni ó yẹ kó lọ pa ni. Àbí? Àwa táwa ò dẹ̀ mọ̀ TaniOlohun rí. Àwa ń ná owó, à ń ná ara, à ń ná stress, à ń lọ síbí, à ń lọ sọ́hùn lórí pé kí wọ́n lè fi ọmọ yìí sílẹ̀. Ó wá gbéra ó lọ bá níbi tó wà. Ọmọ sọ pé òun ò fẹ́ rí ẹ because ó mọ̀ pé you are one of his enemy. Ó mọ̀ pé you are one of his enemy. Tó o bá ti ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀, ìwọ ló máa kọ́kọ́ sọ pé òun fẹ́ rí. Nǹkan tí mo kàn fẹ́ káyé mọ̀ ni pé ṣé rí ọmọ bàbá tó kọlà tí ò lọ́pọlọ yìí. Bàbá yìí ò kì í ṣe ẹni tí ẹ máa rí ọ̀rọ̀ ẹ̀ lórí afẹ́fẹ́ tẹ́ ẹ máa tẹ̀lé. Òun náà fẹ́ ní fèmù ni bíi tí ó ń wá bó ṣe máa dàbí TaniOlohun ni. Ó ò dẹ̀ ní jẹ lórí ọ̀rọ̀ ẹ̀. Gbogbo ẹ̀dá tó bá lẹ̀ sí kọ́nà tó lẹ̀ sí bàbá tó sọ pé òun fẹ́ máa fi ọ̀rọ̀ TaniOlohun wá owó àìnísinmi ló máa rí. Àìrójú àìráyè ló máa rí. Olórí burúkú bàbá tó pèrè lórí ẹbí yìí òpònú ni ẹni. Ìjà ìsìn ló ń bá ọmọ tó ní ọmọ ẹ. Ìjà ìsìn ló ń bàjà. Wọ́n lẹ̀ sábẹ́ defamation of character. Wọ́n wá ń bàjà ìsìn. Oníkíjì gbé lọ ìjì máa gbọ́mọ ẹ lọ. Ìjì máa gbé ọmọ ẹ lọ. Ìwọ ni ìjì máa gbé ọmọ ẹ lọ. Ọmọ yẹn jẹ́ ọmọ ẹ̀gbọ́n mi tàbójọ́ ọmọ àbúrò mi kò ní kó fẹ́ dénú o. Ọmọ yìí surname kan náà là ń jẹ́ kó ní kó fẹ́ dénú. Kò tọ́ sí ẹ. Ó mọ̀ pé mo sọ fún ẹ lábẹ́ comment section. Mo sọ pé you don't wash your dirty linen outside. Mo ní aṣọ ọ̀dọ̀tí yín kẹ́ má fọ́ síta bó òyìnbó ṣe ń sọ. Kẹ́ má expose ìdọ̀tí ilé yín. Kẹ́ má fi sórí ayélujára. You went ahead and do that video. So táwọn mùsùlùmí bá ti wá rí pé olórí ẹbí ti bọ́ta. Wọ́n wá máa gbé wọn náà sípò olórí kan nínú Islam. Ó lè jẹ. Confirm mo sọ fún ẹ. Ó lè jẹ. Ó máa tẹ́bọ̀bẹ̀ ni confirm mo sọ fún ẹ. Ó máa tẹ́bọ̀bẹ̀. Àdàbí tó bá jẹ́ pé ọgbọ́n orí ni TaniOlohun fi ṣe lókù. Tó bá ń ṣe àwọn irúnmọlẹ̀ ló ń kó sí nínú tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Ó mọyì àwọn èèyàn tí TaniOlohun ti tú nínú ìdè ẹ̀sìn ni. Olódùmarè ó máa tú sílẹ̀ níbi tó wà. Ó wá dún statement kan. Ó ní àwa oníṣẹ̀ṣe la ló ń sọ fún. Bàbá onílàlẹ́ ẹ̀kẹ́tẹ́ lọ́pọlọ. Tó bá jẹ́ pé ìyá yín wà láyé ni ó yẹ kó lọ test DNA yín wò. Because ẹ sọ̀rọ̀ bí àwọn olórí ilẹ̀ Yorùbá ṣe máa ń sọ̀rọ̀ rárá. Ìtorí ẹ̀ ni mi ò ṣe lè respect yín because ẹ ní àwọn oníṣẹ̀ṣe dẹ̀ ń bú àwọn oníṣẹ̀ṣe. Nígbà tí TaniOlohun ní ẹbí nílé tí ò sí ẹbí ẹ̀ tó pariwo fáyé pé wọ́n máa ń gbé ọmọ òun lọ. Wọ́n máa ń gbé ọmọ wọn lọ. Wọ́n máa jẹ́ ọmọ àwọn gbé. Àwa wá ti ìlú oríṣiríṣi akóra wa jọ pé ká má jẹ́ kẹ́ni yìí kó bá bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin wá bọ́ sórí afẹ́fẹ́ wá sọ pé àwọn oníṣẹ̀ṣe ló ń sọ fún. Evangelist ló ń sọ fún. Orí evangelist á mú ẹ.
ẹlẹ́dàá evangelist adéifá ìwàlẹ̀sìn ó máa mú ìwọ tó pera ẹ ní àlùmọ́mínà adégbọlá yìí. Àdàbí tó bá jẹ́ pé evangelist ó mọ̀ ọ́ rí from anywhere yàtọ̀ sí pé orí lórí afẹ́fẹ́ tó dẹ̀ ṣàdúró tì fún gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ nínú ẹ̀sìn. ṣé olórí ẹbí máa ń ba ẹbí jẹ́ ni? Àbí tí wọ́n bá tiẹ̀ fún ẹ ní olórí ẹbí lọ́fẹ̀ẹ́ lófò tàbí tó fúnra ẹ pera ẹ ní olórí ẹbí because àgbà ò lè tán nílé yín, ṣé àwọn èèyàn ṣọ́kù ni tó fi jẹ́ pé ìwọ ló wá fi ṣe olórí ẹbí? Question mo béèrè o, because gbogbo ìtò yẹ kẹ́ fi gbọ́n lókè ẹ fi ń tẹ̀lé ni. ẹnìkan wá ń bá mi sọ̀rọ̀ nígbà tí mò ń ṣe program yẹn lọ, ó wá ní ìyẹn àpẹ̀tẹ̀bí Ifálọlá Ibú Owó, ó ní they don't know the meaning of tradition, ẹ̀sìn àbáláyé in quotes. Bàbá Adégbọlá Mùmíní yìí Adéyínká yìí tó pèrè lólórí ẹbí, ó wá ń béèrè lọ́wọ́ ẹni yẹn lábẹ́ comment section mi pé what is the meaning of tradition? ìyẹn wá tún dá lóhùn pé ó béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan sí i. ó tún wá dá lóhùn pé okay I do. bí àbá yìí ẹlẹ́tẹ̀ẹ́ ni. tó bá rò pé bóyá o máa fi TaniOlohun o máa fi là o ò lè là o máa bá bẹ́ẹ̀ kú ni o. o máa bá bẹ́ẹ̀ kú ni, confam mo sọ fún ẹ, o máa bá bẹ́ẹ̀ kú ni o. You are carrying the identity of olórí ẹbí which is ìṣẹ̀ṣe pé wọ́n ń pèyàn lólórí ẹbí, oníṣẹ̀ṣe ló ń láti jẹ́ olórí ẹbí. o wá mọ bí wọ́n ṣe fi ọpọlọ, bí wọn náà ṣe máa fi ọpọlọ àwọn mùsùlùmí, wọ́n jí ọmọ tó ní ọmọ ẹbí ẹ̀ wọ́n jí gbé. èèyàn dẹ̀ bọ́ sórí, oníyàwó mẹ́ta dẹ̀ bọ́ sórí afẹ́fẹ́, ó dẹ̀ sọ fáyé pé òun lòun tàn mú nípasẹ̀ vẹ́ẹ̀sì tó fẹ́ lò fún ìṣẹ̀ṣẹ̀dè. At the end of the day wọ́n ló ti bọ́ sọ́wọ́ CP pé CP ló bú. àwọn ọlọ́pàá gọ́gọ́ sọ pé àwọn kọ́ lọ́wọ́n wá sí Ìbàdàn wá gbé, ipe wọ́n gbé wá fáwọn ni. Bàbá ṣé ọpọlọ yín lọ ni? ọpọlọ yín ṣé ó lọ ni? kò sí ìgbà tẹ́yìn mùsùlùmí máa ṣe oògùn tẹ́ẹ̀ ní fi gbó sí i. bóyá inú brain yín ló fẹ́ sí. so ẹ̀yin lẹ wá fẹ́ máa dúró sórí afẹ́fẹ́ ń sìn láti máa ti pẹlẹmọ pé ọmọ yẹn jẹ̀bi, kò dẹ̀ ní dá fún yín, kò ní dá fún gbálẹ̀ yín, kò ní dá fáwọ̀ lé yín, ẹ̀ ní nísìmí. báwo lèèyàn ṣe máa pera ẹ̀ ní olórí ẹbí tó dẹ̀ máa bọ́ sí orí afẹ́fẹ́ tí ò ní ní òye àti gbé ọ̀rọ̀ kalẹ̀ wípé ẹ̀yin tó jẹ́ pé aláìlọ́pọlọ nìyí, ìwọ tó pera ẹ̀ ní mùsùlùmí gan, tó pera ẹ̀ lẹ́lẹ́sìn wọn, o ti wá sórí afẹ́fẹ́, o ti bẹ̀ wọ́n, ǹjẹ́ ọ gbọ́? ẹ̀yin òpònú ayírádà olórí ẹbí jàtìjàtì, olórí ẹbí rédèrèdè, aláìlọ́pọlọ, ọlọ́pọlọ fúyẹ́. kẹ́ ẹ lè mọ̀ pé ó ní oró TaniOlohun nínú. òun ni mo ṣe rí bóyá send message yẹn sí under comment section báyìí, mo screenshot ẹ̀ straight ni pé ọjọ́ tí TaniOlohun bá jáde ń bẹ̀ yẹn máa fi hàn pé bàbá yìí òun láti sá fún. ǹjẹ́ ọmọ bàbá ìyá Adégbọlá yìí òun láti sá fún, máa jẹ́ kí TaniOlohun mọ̀ ipe ẹ̀yin gangan tẹ́ pera yín lórí ẹbí onílàlẹ́ẹ̀kẹ́ aláìlọ́pọlọ yìí, òun ni ẹni tó máa kọ́kọ́ sá fún nígbésí ayé ẹ̀. ẹ̀ ń ṣe àgbà tó dáa, àgbà tó máa fi ṣépè fágbà nìyí, àgbà dalérú dọ̀nà òru nìyí.
àwọn tí ẹ jìjọ ń ṣẹ̀sìn papọ̀ tí ẹ lè fi Ọlọ́run tẹ jìjọ ń ké pè bẹ̀ kọ́ gbọ́. ẹ máa ti fànábì mọ̀ọ́mọ̀ ẹ máa ti fi bẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀. ìyá TaniOlohun náà máa ti ṣe lọ́lá ànábì mọ̀ọ́mọ̀ ó náà máa ti mọ̀ọ́mọ̀ títì mọ̀ọ́mọ̀ ò mà mọ̀ọ́mọ̀. ó yẹ kẹ́ dọwọ́ bojú wípé ẹ ń bi àwọn tí ẹ pè lẹ́lẹ́sìn yín wọn ò dẹ̀ gbọ́ ti yín. But you kept coming out láti figure out nǹkan pé ọmọ yẹn ló jẹ̀bi nínú ìrìn àjò yẹn láì ṣe pé adájọ́ ti dá ẹjọ́ bàbá olórí ẹbí yìí ọmọ ẹ á kó sínú kóló á kó sínú ọ̀fìn because nǹkan tẹ́ ń ṣe yẹn ẹ̀ ń dákú ìṣòro ni. so tí ọmọ yín bá ti dé level tí TaniOlohun dé yẹn ẹni kó wálẹ̀ torí ẹ̀ ń sọ fún pé ọ̀rọ̀ yìí ni mò ń kà yìí o ọ̀rọ̀ tẹ́ ẹ kọ sí under page mi ẹ̀yin èèyàn ṣe ń rí kẹ́ bá mi kà á fún wọn kó gbọ́. ìgbéraga ló ń ṣíwájú ìparun. He who loves TaniOlohun should tell him not to be arrogant. so ẹ ti rí TaniOlohun ní ìrí ẹni tó wà arrogant tẹ́lẹ̀ kó tó bọ́ sọ́wọ́. so ẹ̀yin wá ṣọpẹ́ pé yes a lọ learn lesson ẹ̀ ń bẹ̀. ẹ wá tún ní ẹnu láti máa fi máa sọ pé àwọn oníṣẹ̀ṣe àwọn ló ń sọ fún pé kó má gbọ́. bá mi tọ́ mp yẹn. ẹjọ́ kì í ṣe ẹjọ́ ẹni kábàámọ̀ dáa ìtàkùn ni ó rojọ́ ìtàkùn ni ó dáa. ṣẹgbọ́n nǹkan tí bàbá òde wí wọ́n ní Yorùbá bọ̀ wọ́n ní ẹjọ́ kì í ṣe tẹ ẹni ká má mọ̀ dá. ìkà kọ́ ló máa rojọ́ ìkà kọ́ ló máa dá. tí wọ́n bá tiẹ̀ kọlà fún yín ṣé ìlà àfẹ́ ti ọpọlọ yín ni. bàbá olórí ẹbí aláìlọ́pọlọ ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá sọ. kábàámọ̀ dáa ìtàkùn ni ó rojọ́ ìtàkùn ni ó dáa. gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe tí ẹ gbéra yín èmi rò wípé ní tí à ń pè ní ìṣẹ̀ṣe òun ni tí àwọn tí wọ́n ṣẹ̀ wá sílẹ̀ tí wọ́n ń ṣe bí àwọn tí wọ́n ṣẹ̀ wá sílẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe òun ni à ń pè ní ìṣẹ̀ṣe. ìwà àti ìṣe àwọn tó ṣẹ̀ wá sílẹ̀ àgbàdo yọ pé bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ wípé ìwà ìṣe àti ẹ̀sìn àwọn tí ó ṣẹ̀ wá sílẹ̀ òun ni à ń pè ní ìṣẹ̀ṣe. táwọn á jẹ́ bẹ́ẹ̀ pé àwọn tó ṣẹ̀ wá sílẹ̀ yìí tí wọ́n ṣe Yorùbá yìí ó ní wọ́n ṣe máa ń hùwà ó ní wọ́n ṣe máa ń ṣe. ẹ̀jọ́ èyí tí TaniOlohun ń ṣe ní orí ayélujára yìí èwo ló fi jọ wọ́n ń bẹ̀. àbí. ṣẹ́gbọ́n nǹkan tí bàbá òde sọ ó ní èyí tí TaniOlohun tó ń ṣe lórí ayélujára èwo ló fi jọ àwọn oníṣẹ̀ṣe ń bẹ̀. bàbá yìí ló fẹ́ ṣe analysis fún wa ká lè understand pé èèyàn burúkú ni TaniOlohun. ṣé tó bá jẹ́ ọmọ ẹ̀ ni tó dẹ̀ fẹ́ àlàáfíà ṣé nǹkan tó máa tún máa sọ rèé nǹkan tó máa túbọ̀ máa fi nail ọmọ ẹ̀ ṣé òun ló máa ti ẹnu ẹ̀ jáde. bàbá Olódùmarè á dá fún yín o àdàbí tó bá jẹ́ pé lè ṣerú ẹ̀ fọmọ tí yín ló kù. ẹ̀jọ́ èyí tí TaniOlohun ń ṣe ní orí ayélujára yìí èwo ló fi jọ wọ́n ń bẹ̀. àbí ṣé Yorùbá ló kọ́ wa àbí ìṣẹ̀ṣe ló kọ́ wa àbí ìṣẹ̀ṣe àmàbà wa ni ó kún wà pé ká máa bú ẹni tó jù wá lọ. now ṣé ẹ̀sìn Islam
òun ló kọ́ yín ṣé ànábì ló sọ fún yín pé ẹni tó bá ti bú yín o kẹ́ ẹ lọ fi sátìmọ́lé ṣé nǹkan tí ànábì kọ́ yín nìyẹn pé ẹni tó bá ti bú yín tí àwọn èèyàn bá ti dìde fún pé kó ṣe sọ pé àwọn èèyàn ti ń bẹ̀ yín lọ́tún bẹ̀ yín lósì nítorí ẹni tọ̀hún tíyẹ ẹni náà dẹ̀ ti bẹ̀ yín ṣé ìsìláàmù yín sọ fún yín pé kẹ́ má gbẹ̀bẹ̀ ìsìláàmù yín sọ fún yín pé kẹ́ mú everybody kẹ́ condemn wọn ṣé nǹkan tí ìsìláàmù yín kọ́ yín nìyẹn. pàápàá jùlọ àwọn ọmọ ẹni tó jù wá lọ. ṣé ń gbọ́ bàbá ọ̀dẹ̀ ó ní pàápàá jùlọ ká tí wàá máa parọ́ mọ́ ẹni tó jù wá lọ bàbá wèrè yìí kò dúró de ìdájọ́ ní kóòtù tó ti ń dá ìjọ́ fún ara rẹ̀ lórí ayélujára ó dàbí ẹni pé ọ̀rọ̀ kọ̀ọ̀hún yìí sọ ẹ̀ mọ́ pé òfin wà nínú ọ̀rọ̀ sísọ. tọmọ yín gbogbo èso tó jáde lára yín lẹ máa bà láyé jẹ́ ṣé rí eléyìí ọmọ TaniOlohun yìí ẹ lè ba yé ẹ̀ jẹ́ gbogbo nǹkan tí ẹ bá ṣe pátá tí àrígiṣẹ́gi bá ṣẹ́gi tó orí ara ẹ̀ ní í ṣẹ́lé bí èlúùlù bá pe òjò orí ara ẹ̀ ní ìpele gbogbo ibi tí ẹ ń rò sí TaniOlohun ọmọ yín ló máa gbé o bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn ọmọ yín òun ló máa gbé gbogbo èrò ibi yín tẹ̀ ń rò sí TaniOlohun àwọn ọmọ yín ló máa kó ẹ̀yin náà dẹ̀ kó lóde ayé kẹ́ tó lọ ó ti yé yín sìn. àwítán ẹ wá ń tẹnumọ́ ìfàǹjẹ́lìsì ẹ máa gbọ́rọ̀ lọ o. ẹ̀wọ̀n nínú àṣà Yorùbá ló sọ bẹ́ẹ̀ àbíkọ́ ni kì í ṣe wọn ní òkun. ṣe rí nǹkan tó tiẹ̀ ń bí mi nínú ọ̀rọ̀ bàbá yìí ni pé ṣé ní lẹ́vù tá a dé nínú ìrìn àjò yìí ṣé nǹkan tó kàn òun ni bàbá yìí ń ṣe yìí ṣé mo pé àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ pé tí ẹ bá gbé lórí ìrìn àjò kan ọmọ yín lè hùwà ìdá o kẹ́ ẹ bá wí o lójú ẹni yẹn o ṣùgbọ́n kì í ṣe ní lẹ́vù tá a dé yìí ní lẹ́vù tó ti jẹ́ pé nítorí pé ẹ̀yin jẹ́ ẹlẹ́sìn yẹn ó pè yín kí wọ́n lọ pa nítorí pé ẹ̀ ń protect ẹ̀sìn nǹkan tó wà lẹ̀ tí ò ń ṣe defamation of character tó jẹ́ pé wọ́n kàn ń lẹ̀ sábẹ́ torí kíjọba kó má bàa bá wọn pò tó jẹ́ pé ẹ̀sìn gangan ló ń ṣe wọ́n gbogbo ayé dẹ̀ ló mọ̀ tẹ́ bá ń wo comment section àwọn èèyàn lẹ́ máa mọ̀ pé àwọn ayé mọ̀ pé kì í ṣe defamation pé ìṣe ni wọ́n kàn ń lò yẹn ni ẹ̀sìn gangan ló ń ṣe wọ́n. jẹ́ ká àná lódì ìyá máa jẹ́ pé bàbá ti wà náà ẹnì kan kó kókó bọ́ ẹ̀ lọ́wọ́ tó ń ra rúrúrú síta Ọlọ́run fúnra rẹ̀ ṣé ó máa fi ojú rẹ̀ wo ẹni bẹ́ẹ̀. ṣé ń gbọ́ ṣe ti gbọ́ lẹ́nu analysis minister bàbá olórí burúkú onílàlẹ́ẹ̀kẹ́ àwọn tó bá dẹ̀ nílà láyé ìjọ wọn máa ń kún fún ìmọ̀ ọgbọ́n àti òye mi wá mọ irú nǹkan tó fi falà sẹ́ẹ̀kẹ́ yín tí ò jẹ́ kẹ́ ní sense ẹ tún rán wọn létí wípé TaniOlohun máa ń sọ pé òun kókóró pọ̀ wọn dání bàbá ẹ̀ ní kú síbi tẹ́rù yín wà o tẹ́ pera yín lólórí ẹbí TaniOlohun ó dìgbà tí TaniOlohun bá jáde síta fúnra rẹ̀ tó bá sọ fún wa pé olórí ẹbí ní so ẹ̀ tí ì ṣe olórí ẹbí fún wa nítorí star lẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ẹni tẹ́ ń sọ pé ẹ bá ẹ tán mọ́ ìgbà tí ò jẹ́ nǹkan kan nínú ayé ẹ̀ bọ́ta kẹ́ sọ pé ẹ mọ̀ rí. Yorùbá ìjọba kó tẹ́lẹ̀ Yorùbá gbìyànjú ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ àwa ni ẹ jẹ́ ká bá bẹ̀bẹ̀ àwọn kan lè sọ pé wọn lọ gba owó ni ṣùgbọ́n kan lọ TaniOlohun gan fún ọ̀pọ̀ gẹ́gẹ́ fún ara rẹ̀ ó mọ̀ ní ìjọba láǹfààní àti lọ bèrè mi lọ́wọ́ ẹ lọ bèrè mi lọ́wọ́ rẹ̀ kódà gan bó ṣe lówó lọ́wọ́ tó yẹn bó ṣe lówó yẹn tó ń rówó ní ìsìn ọ̀tún di èmi lówó ni. ṣé gbọ́rọ̀ ọ̀dẹ̀ lẹ́nu bàbá ó ní bí TaniOlohun ṣe lówó tó yẹ ó tún jẹ́ òun lówó ni
ẹ rí i pé bàbá yìí ò ní làákàyè rárá. ṣé rí ó máa ní level bíi téèyàn máa kírun dé ńgbà míì tó jẹ́ pé ibi tó ti ń forí balẹ̀ yẹn ọpọlọ tó yẹ kó wà lẹ́yìn ó máa sún síwájú ni. bàbá àwọn kí ló máa ń pè o àwọn nǹkan kan nínú brain yín ó ti disconnect mọ́ra wọn. ó yé yín ọpọlọ yín kò jọ tẹni tó ní làákàyè. ẹni TaniOlohun tún jẹ yín lówó ni ẹ kúkú pè wá pé ká dáwó fún yín owó tí TaniOlohun jẹ yín. ẹ kúkú sọ fún wa kí gbogbo àwọn oníṣẹ̀ṣe dáwó fún yín tó bá jẹ́ pé owó yẹn ló ń ṣe yín. bàbá you are not worthy to be an olórí ẹbí. You don't have the charisma, you don't have the skills. tí wọ́n bá fún ẹ̀yin lówó pé kẹ́ lọ poison TaniOlohun mọ́ ibi tó wà ẹ máa poison ẹ̀. òun ló ṣe sọ pé òun ò fẹ́ rí yín. inú mi dùn pé ẹ̀yin fúnra yín lẹ fẹnu yín sọ pé gbà tẹ́ dé prison tẹ́ni ẹ fẹ́ rí. ipò sọ pé òun ò fẹ́ rí yín because ó ti mọ̀ pé you are one of his enemy. ó yẹ kójú kọ́kọ́ gbà yín tì pé he cannot confide in you tó sọ pé olórí ẹbí ni ẹ́. ọmọ tó ń jẹ olórí ẹbí lé lórí ó lóun ò fẹ́ rí ẹ. síbẹ̀síbẹ̀ ó ṣàfẹ́ káyé rí ẹ ò dẹ̀ ń bọ́ sórí ayélujára lójoojúmọ́ ó ṣàfẹ́ káyé rí ayé ò ní rí ẹ o. You will not reign o. You will not make it on social media. Confirm mo sọ fún yín. ẹ lè jẹ àbùkù lẹ máa kàn. aṣọ àbùkù lẹ máa ró. ẹ̀wù àbùkù lẹ máa wọ̀. bó ṣe lówó lọ́wọ́ tó yẹn bó ṣe lówó yẹn tó ń rówó nísìnyí ọtún di èmi lówó ni. lẹ́yìn wá dé mi dání pààyàn lọ pé ìlọ́gbó lọ́wọ́ àwọn èèyàn ni ìlọ́gbó lọ́wọ́ àwọn apá ni ìlọ́bí ń ṣe bí ń ṣe ẹ̀pẹ̀ fún ọlọ́run pa. èmi ń ṣe wọlé nítorí ìfẹ́ tí mo ní sí ni torí pé ọ̀pọ̀lọpọ̀ kúrò yín pé ẹ̀yin nífẹ̀ẹ́ wàhálà ẹ̀ nífẹ̀ẹ́ rẹ wàláhì mo ń sọ kò sẹ́ni tó nífẹ̀ẹ́ àwòrán àti ṣètò nínú gbogbo yín. tó ìfẹ́ tẹ̀yìn ní sí ọkọjá àgbo ìfẹ́ ẹ̀rọ tẹ̀yìn ní sí ìfẹ́ ẹ̀kọ́ tẹ̀yìn ní sí ìfẹ́ tẹ̀yìn ní sí ni pé ìjọba máa rí bọ́ọ̀lù ní social media lórí àkókò padà dín ní ìgbọ́dọ̀ àmọ́ àwọn. No battery, please charge. ṣe gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá. ó ní àwa ò nífẹ̀ẹ́ tó bóun ṣe nífẹ̀ẹ́. ṣe rí àwọn èèyàn tó máa ń sọ fún yín pé àwọn nífẹ̀ẹ́ yín àwọn gangan ni kẹ́ sá fún. ìgbà tí ọmọ yìí tẹ́ nífẹ̀ẹ́ ọmọ yìí kí ni àwọn nǹkan tẹ́ ti gbé ṣe nínú ayé ẹ̀ kó tó di pé ẹ wá dé prison ó sọ pé òun ò fẹ́ rí yín. bàbá ẹ jẹ́ kó rí yín pé. No battery, please charge. bàbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ la máa ń ránṣẹ́ dé tòrótòró ìka yín ọ̀jẹ̀ sísí ẹ bẹ́ẹ̀ o. pàápàá jùlọ ìwọ evangelist ọ̀rọ̀ tí mo pè ọ́ ń gbà yẹn nígbà tó máa ṣàkóso nígbà tó sọ kúrò àmì. mo ní àbá nǹkan máa yìí ṣe yìí àti àwọn àdìpọ̀ dání àti ọ̀pọ̀ dà ìpínpọ̀ náà ìwọ náà lè sọ kúrò àmì. ọ̀pọ̀ ìsọkún mi kọ́ náà wọ́n náà fọ́nà láti sọkúrò àwọn láti gbà yín rí kó wọ́n bọ́ta kó sọ kúrò àmì o. ṣe ti rí nǹkan tó ń dùn gangan. No battery, please charge. nǹkan tó ń dùn gangan ni kùránì tí ọmọ yẹn sun. ṣùgbọ́n bàbá yìí ibi tí ọpọlọ yín ti fúyẹ́ ní pé ìgbà tí ọmọ sun kùránì àwa oníṣẹ̀ṣe gan kò tí ì do oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe gan àmọ́ rí nígbà yẹn. ṣùgbọ́n láti ọjọ́ tó ti ń sun ẹ̀kú eégún kí ló dé tẹ̀yìn ò ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́ ẹ ṣàlàyé nǹkan tí ìṣẹ̀ṣe jẹ́ bẹ́ẹ̀ yẹn kí ló dé tẹ̀yìn ò ṣe sọ pé ẹ̀yin mùsùlùmí tẹ́ ń sun ẹ̀kú eégún yìí tẹ́ ń sun ẹ̀kú eégún yìí ó máa lẹ́yìn fún yín o. Please charge. ó máa lẹ́yìn fún yín ẹyẹ sun ẹ̀kú eléégún o kí ló dé tẹ̀yìn ò ṣe bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n ń parọ́ pé kùránì kì í jó torí ọmọ yẹn ló jẹ́ ká mọ̀ pé kọ́fà tí wọ́n fi ṣe ara kùránì ni ò ń jẹ́ kí kùránì jó ta lọ́lọ́run ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ òun ló gbé wa débẹ̀ òun ló jẹ́ ká mọ̀ pé tẹ́ bá ti písì sí ẹ̀ bá ń fẹ́ ra kò sí fún mi òun ló jẹ́ ká mọ̀ pé tẹ́
tẹ́ ẹ bá ti pieces Quran ó di dandan kó jó. òun ló jẹ́ ká mọ̀ pé cover tí wọ́n fi ṣe àwọn chemical tó lò sí the kind of material tó lò tó fi cover ẹ̀ TaniOlohun ló jẹ́ ká mọ̀ pé òun ni ò jẹ́ kí ó máa jó. Ipe nǹkan tó bá ti lè mú yín tẹ́ bá ti yọ kúrò ó máa jó. Kí ló wá dé tẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí tí ẹ fi gbogbo kíní yẹn sí brain àwọn èèyàn tẹ́lẹ̀ bíi pé Ọlọ́run ló dì í mú pé kó má jó. Ìṣe lẹ sọ bí ìgbà tó jẹ́ pé Ọlọ́run ló di Quran yẹn mú o torí pé bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ni tó wọ́n sọ láti sánmọ̀ òun ni ò jẹ́ ó jó o. Kí ló dé tẹ̀yin fi ń ṣe bẹ́ẹ̀? Kí ló dé tẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀? So ìgbà tẹ́ wá rẹ́ni tó bọ́ síta ń sì tó járọ yín ó wá ń dùn yín. Ìyẹn gangan ló wá ń ṣe yín. Ìyẹn gangan ló ń dùn yín. So ìyẹn gangan ló ń dùn yín. Mójútó mọ́. Ìyẹn gangan ló wá ń ṣe yín. Ẹ rí i pé ibi tí bàbá yẹn sọ̀rọ̀ dé ó ní ìgbà tó su Kùránì ó lóun pé bàbá mi Adé Ifá Ìwàlẹ̀sìn ó ní nígbà yẹn ó ní ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ó ní Adé Ifá nígbà yẹn ó ní ìgbà tí tiẹ̀ dé ó ní ṣèbó bẹ̀bẹ̀ ó ní ṣùgbọ́n sọ pé kí Abdulhasis kó má bẹ̀bẹ̀. Ẹ kàn máa fi ti Adé Ifá máa fi ṣe àkàwé ní kọ́rọ̀ yín lè dùn nítorí gbogbo ayé ló mọ̀ ń gbà yẹn pé ìgbà tí ti Adé Ifá yẹn dé kò tí ì sí pílánì kankan lẹ̀. Adé Ifá jáde láti ran TaniOlohun lọ́wọ́ ni kò mọ̀ rí. So nígbà yẹn tó bá jẹ́ pé wọ́n kúkú gbé TaniOlohun bàbá yìí máa sọ pé kó lọ sún ni pé ó jẹ̀bi ànábì ẹ̀ ní kú síbi tẹ́rù yín wà. Ìsìnkú yóò ní ìṣoríire bí ọ̀rọ̀ TaniOlohun. Ẹ̀yin bàbá ìyá yìí káti ẹ̀ wá sọ pé òkè o ọmọ èèyàn ò dá o ẹ̀yin rí Fúlàní kó bá sọ pé ọmọ òun ò dá ní public. Ṣẹ́yìn rí Fúlàní tó máa sọ pé ọmọ òun ò dá ní public o ọmọ òun ò dá ní public o tó jẹ́ pé ọpọlọ yín ti sún sí ọ̀nà etí. Mo dẹ̀ ń bá yín sọ pé kẹ́ má ṣẹ̀sìn àfìgbà tẹ́ bọ́ sórí ayélujára tẹ́ bẹ̀ sí ní ṣẹ̀sìn pẹ̀lú tọ́tẹ́ máa dá mi ìṣẹ́jú ìṣẹ́jú. Gbogbo nǹkan tẹ́ ń rò pé bóyá kọ́ lọ jó TaniOlohun kọ́ pàdánù ìmọ̀ yín ò ní jọ o torí pé oṣù Kùránì yẹn ó ń dùn ẹ̀yin personally ó ń dùn ẹ̀yin personally pé ó yẹ kó kéré iṣẹ́ tó ṣe yẹn ó yẹ kó kórè nǹkan tó ṣe yẹn kí ló dé tẹ̀yin wá mú àìdíà yẹn wá tẹ́ wá fi kandahar orí àwọn èèyàn tí àwọn èèyàn wá sọ ìwé tí Ṣáínà kọ tí wọ́n sọ di Ọlọ́run. Ìwé ilẹ̀ lómi ìgbésáyà títí tọ́ ní kó màgbó tí ò màgbó tó kú dànù o. Ìwé ilẹ̀ lómi gbàgbọ́ nínú ẹ̀ títí tó yẹ kó bọ́fá tí ò bọ́fá o tó kú sí díẹ̀ o. Ìránṣẹ́ Olódùmarè kan wá tá à ń pè ní TaniOlohun ó wá já wa tán ipe ẹgbọ́ ẹ ṣe kò ń ṣe agbára kankan ló wà ní ìwé yẹn back cover ẹ̀ àti front cover ẹ̀ òun ni chemical lọ fi ṣe nǹkan tó fà á nìyẹn. So ìwọ tó ń sọ̀rọ̀ lórí ayélujára tó ń sọ pé Kùránì ò lè jó ìgbà tí ilé bàbá mi olórin kan nígbà kan tó jó wípé Kùránì nìkan ni òjò ń bẹ̀ ibi bábá ibi kòdò Kùránì òjò ibi làkàṣègbè Kùránì òjò. Nǹkan tó mú ọmọ yẹn jó Kùránì gọ̀gọ̀ nìyẹn pé Kùránì yín wo ni òjò. Ẹ má máa bóbú àwọn èèyàn kì í ṣe pókọ̀ wó pé òun fẹ́ doníṣẹ̀ṣe kóun wá lọ jó Kùránì nǹkan tó fà kọ́ nìyẹn o.
torí ẹlòmíì kò ní understand nǹkan kò dẹ̀ ní béèrè wò á kọ̀ déédéé já sínú ọ̀rọ̀ á máa sọ̀rọ̀ tí ò mọ̀pọlọ wá. ìròyìn pé èèyàn jó Kùránì lẹ gbọ́ nǹkan tó prompt ẹ̀ tó fi di pé ó tẹ strong ẹ̀ fún yín kẹrí. ṣebí Kùránì tẹ fẹ́ kú lè ṣebí ẹ fi ń di tírà ṣebí ẹ máa ń ja tẹ fi ń di tírà. ṣùgbọ́n nítorí pé ọ̀nà àtijọ́ àti mú yín ni òun lẹ ṣe fẹ́ kú síbẹ̀. nǹkan tèmi wá béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn ni pé tí mo dẹ̀ fẹ́ kẹ́ kọ́mẹ́ǹtì sábẹ́ section yìí ni pé ṣé ó tọ́ sí bàbá yìí láti bọ́ sí orí ayélujára kó máa sọ fún ayé pé tó bá yẹ pé wọ́n follow àdìtì ni ó yẹ kí wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ nínú àsìkò yìí tó dẹ̀ jẹ́ pé gbogbo atrocities tí wọ́n ń commit nílọrin ṣé ẹ mọ̀ wípé gbogbo bó ṣe ń sọ àwọn oníṣẹ̀ṣe lóko bàbá ọlọ́pọlọ lọ ìkórí ìgbà tí lọ́ọ̀yà wọn máa sọ̀rọ̀ lọ́ọ̀yà wọn sọ pé kò sẹ́ni tó sọ wọ́n lóko táwa dẹ̀ rí fídíò wọ́n mú cameraman wọ́n bà kámẹ́rà ẹ̀ jẹ́ wọ́n mú cameraman wọ́n bà kámẹ́rà ẹ̀ jẹ́ àwọn ẹlẹ́sìn yìí máa ń parọ́ mà ní wọn ò máa sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n máa fi ọwọ́ bo àṣìṣe àwọn èèyàn wọn mà ní. gbogbo bí wọ́n ṣe ń sáré tẹ̀lé ta lọ́lọ́run tó ń sọ pé ó máa dé ó máa dé ó máa dé kò ní gbé sọ̀hún kò ní gbé sọ̀hún. wọn ò máa jẹ́ kí wọ́n fẹ̀ yẹn lójú wọ́n máa fọwọ́ bò ní ipe àwọn èèyàn wọn ò lọ bá àwọn oníṣẹ̀ṣe mà ní. èyí wá bọ́ sórí ayélujára ẹ wá ń sọ pé ọmọ yín ẹ wá sọ pé ẹ̀yin olórí ẹbí kí wọ́n lè rí ọmọ yẹn ipe ará ilé ẹ̀ ló ń sọ̀rọ̀ pé nǹkan tó ṣe ò dá yìí ẹ ní jèrè gbogbo ẹ̀dá tó bá ti ní pé kọ́mọ ọlọ́mọ má jẹ kí ìyá oníyàá má jèrè ọmọ tiẹ̀ ẹ̀yin ò ní jèrè tiyín. ìtorí ẹ fi TaniOlohun sílẹ̀ gbà tó wà nínú ẹ̀sìn yín kò lówó tó lè fi ralẹ̀ kò jẹ́ èèyàn nú ayé ìgbà tó wọnú ìṣẹ̀ṣe òun ló jẹ́ èèyàn nínú ayé ẹ̀yin tó dẹ̀ filẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn tó filẹ̀ náà lẹ́tún ran lọ lẹ́fẹ́ pa yìí tó bá jẹ́ pé inú ìṣẹ̀ṣe ló wà tẹ́lẹ̀ ni kò lè bọ́ sọ́wọ́ bọ̀tíkulé ò bá pani tòde ò lè pani ẹ̀yin gọ́gọ́ pẹ̀lẹ́ ní tó gbàbọ̀dé fún TaniOlohun. ẹ ti rí gẹ́gẹ́ bíi pé ó ti ń rówó ó ti ní ìgbéraga ní síwájú ìparun. Júdásì tó jẹ́ ọmọ ẹ̀yìn Jésù gan ó dà so ìyẹn ò mìn ipe ẹjọ́ lérí ẹbí ò mìn ní pé èèyàn rẹ̀ nìyí. so ẹ̀yin èèyàn ẹ má máa rí bàbá yìí gẹ́gẹ́ bí ẹni tó ní làákàyè o tẹ bá ti rí fídíò ẹ̀ online ṣe ni kẹ́ ṣàrọ̀ máa lọ sókè kẹ́ máa lọ sókè bọ́sẹ̀ ẹ máa bá mi fún lépè kẹ́ máa fún lépè nísàlẹ̀. so èpè tẹ́ ṣẹ́ fún àwọn oníṣẹ̀ṣe nínú fídíò yín yẹn èpè yín yẹn lẹ gbà lẹ́ni o nítorí àwa oníṣẹ̀ṣe adúró bíi bàbá la jẹ́ fún yín mi dúró ní ìyá fún yín ni mo jù yín lọ bàbá onílà lẹ́ẹ̀kẹ́. ìṣe làwọn ìmáàmù yín àbí àwọn ṣèyíkì yín ní ilẹ̀ káàárọ̀ òjíire gẹ́gẹ́ bí òfin àti ìlànà ìṣẹ̀lẹ̀ máa dúró síwájú mi báyìí tí máa mọ́ sórí orí yín báyìí tí máa wúre fún yín. náà ó bọ̀ mọ̀ǹkì tájòjì bá wọnú ìlú ó máa ṣe mẹ́lọ́mẹ́lọ́ ni àjòjì ní ìnà o. so gbogbo ẹni tó bá ti ń wo ètò tó bá ti rí bàbá yìí nínú ètò ẹ ṣàmójúkúrò fún
wọ́n ní nǹkan kan tí ń ṣe wọ́n nínú brain wọn, wọn ò ní sẹ́ǹsì mọ́. ọ̀tá lọ́jẹ́ síta lọ́lọ́run tó bá ń ṣe pé ọpọlọ yín lọ. ṣebí mùsùlùmí lẹ́yìn ẹ ṣe lọ sí ọ̀dọ̀ emir Ìlọrin àbí kí ló ń pè Gàmbàrí àbí kí ló ń pè, ẹ ṣe lọ síbẹ̀ ẹ̀yin tó jẹ́ pé ẹ gba nǹkan tì lọ́wọ́ àwọn tẹ̀jìjọ́ ń ṣẹ̀sìn tẹ́ẹ̀ní tìjú, ẹ gba nǹkan tì lọ́wọ́ wọn, ẹ̀rù tún ń bà yín, ẹ bọ́ sórí afẹ́fẹ́ ẹ̀ ń sọ̀rọ̀, ọ̀rọ̀ yín ò ṣú ọ̀. ẹ̀yẹn ní kí Adéifá pè mí kó béèrè nǹkan lọ́wọ́ mi bí àmì ní ṣe fún lẹ́sẹ̀kẹsẹ̀, kó pè mí kó béèrè nǹkan lọ́wọ́ bí àmì kémi béèrè nǹkan lọ́wọ́ bí a kò ní ṣe fún mi. ẹ̀yin bá àwọn èèyàn ti yín sọ̀rọ̀ tì, ẹ rò pé wọ́n máa gbọ́ ti yín ni? ṣé wọ́n kà yín kẹ́lẹ́sìn ni? ẹ gbọ́ nǹkan tí ara wọn sọ fún yín jọ sí, tó sọ pé ẹ̀yin Islam tẹ wà ní òkè bí, tó sọ pé Islam ẹlẹ́bọ ni yín. wọ́n ti kí pọ̀nrín wọn pa gbá ìyá yín fún yín iye yín ò tí ì ṣí náà. hatred pọ̀ ọmọ yẹn sùkúránì òun lẹ gbé síwájú tí ò jẹ́ kẹ́ ríran rí pé ìjà ìsìn ló ń jà, ẹ̀yin gangan ń bọ́ ọmọ yẹn ń jàjà ìsìn. TaniOlohun máa borí ọ̀tá, ó máa ṣẹ́gun ọ̀tá, ó máa rẹ́yìn òdì. kò sí ìgbà tí èèyàn ò lè rí àdánwò ilé yóò dẹ̀ ní gbé lọ. gbogbo àwọn tí wọ́n ń ṣe àwọn máa fáìlì kéèsì wọn ò tí ì mọ ibi kan tó máa gbẹ̀yìn wọn, bóyá ẹ̀wọ̀n làwọn gan máa kú sí. ta ló mọ̀ ọ̀la? ta lẹni tó mọ̀ ọ̀la? so àwọn ará Ìlọrin tó pé bóyá sọ̀rọ̀ ẹ ti gbà fún wọn pé àwọn lọ́nà Ọlọ́run, nǹkan tó bá ti sọ ló máa ṣe. òun la ṣe máa ń sọ fún yín pé ẹ̀ ná Ọlọ́run ẹ̀ mọ̀ Ọlọ́run. ẹni bá mọ̀ Ọlọ́run á ṣọ́ ọ̀rọ̀ sọ, á máa wo wéètì ọ̀rọ̀ wípé àṣeyí òun lẹni tí ó ju ayé lọ, tí ó ju ènìyàn lọ. so bí ọmọ ènìyàn ò bá da, èèyàn kì í ṣí díẹ̀ fún ayé pé ayé wò ó ibi tí ọmọ mi ò ti dáre tẹ́tí máa mú rèé. níwà tẹ́ bá ti bọ́ síta ní identity pé olórí ẹbí ni tẹ́ túbọ̀ lọ ń kàn níkò. kò tọ́ sí yín. olórí ẹbí ni yín, olórí ẹbí ni mí, olórí ẹbí ni mí. lọ́ọ̀yà wo lẹ gbà fún ọmọ yẹn? lọ́ọ̀yà wo ni ẹbí yín gbà fún ọmọ yẹn? ibẹ̀ ló máa ti mọ̀ pé ẹ̀fẹ̀ kan ṣe ẹbí tó da pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀. olórí ẹbí tí yín ò rí owó fi gba lọ́ọ̀yà, olórí ẹbí yín ò mọ bó ṣe máa kọ̀wé sí ìmáàmù Ọ̀yọ́ state tó máa lọ bá ìmáàmù Kwara. olórí ẹbí yín ò ní ọpọlọ tó lè fi ṣe gbogbo yẹn, but ó ní ọpọlọ láti bọ́ sórí ayélujára láti máa sọ pé ìgbéraga ní síwájú ìparun. ẹni tó bá mọ TaniOlohun rí kó sọ fún pé kó má ṣe ìgbéraga mọ́. Olódùmarè máa ṣẹ́gun fún. ó yẹ yín, àwa oníṣẹ̀ṣe kọ́ la gbé débi tó wà. ó tú ìdè àwọn èèyàn, ó já ìdè àwọn èèyàn. iṣẹ́ ni kẹ́ má bínú, iṣẹ́ ni kẹ́ gbà ká mú. ọ̀nà àtijẹ àti mú yín tó dì yẹn, iṣẹ́ ni kẹ́ rọ́jú. iṣẹ́ ni kẹ́ má bínú pé ọ̀nà àtijẹ àti mú yín dí. ẹ wá ọ̀nà míì kẹ́ lọ kọ́ṣẹ́, ẹ lọ kọ́ṣẹ́ kẹ́ kọ́fá. tẹ́ bá kọ́fá ń sìn ọkàn yín máa balẹ̀. bójá àpàdárí ẹ̀ máa jẹ, ebi ò ní pa yín débi tẹ́ máa hùwà burúkú. ẹjọ́ torí ọlọ ẹ má wá sórí afẹ́fẹ́ wá bá ọmọ yẹn lórúkọ jẹ́ mọ́ o. ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́, ẹ fi adájọ́ lẹ̀ kó dá ẹjọ́ tó bá da tí ò bá da dáadáa ọba tó ju ayé lọ á da.
ojú wa ló pẹ́ sí. ìgbà tí kan nínú àwọn mùsùlùmí tó fi ẹnu gbogbo ẹnu bọ́ ẹ̀sùn títí inú omi ló láǹdì sí táyà mọ́tò ẹ̀ báyìí lókè lálálá ni wọ́n wọ́ wèrè bọ́tà ní lókù wọ́n wọ àtòun àtòkú ẹ̀ ó mọ omi yóò kú ni. èyí tó tún bú ìṣẹ̀ṣe náà síbẹ̀síbẹ̀ náà orí wíṣẹ àló wà tọ́wọ́ ẹ̀ ń gbọ̀n báyìí. so tẹnu tí yín náà ò bá fẹ́ gbọ̀n kẹ́ lọ gbé ẹnu yín yẹn pamọ́ kẹ́ lọ gbé pamọ́. tẹ́ ẹ̀ bá ti mọ lọ́ọ̀yà gbà tẹ́ ẹ̀ màdúrà gbà tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀yàn tẹ́ ẹ̀ dẹ̀ bá àwọn ẹlẹ́sìn yín sọ̀rọ̀ títọ́ ọ̀gbọ́hùn yín tẹ́ ẹ̀ dẹ̀ ké gbà náà bíi títí tí ò létí tó fẹ́ fi gbọ́ yín tẹ́ ẹ̀ dẹ̀ ké pé àwọn mùsùlùmí ẹgbẹ́ yín tẹ́tẹ́ lọ́lọ́lọ́lá kíníkan gbogbo lọ́lá gbogbo mọ̀ọ́mọ̀ wọn tó ń dá yín lóhùn. It's a shame on you. àtẹ̀yìn àti mọ́mì ta lọ́lọ́run tẹ́ jíjọ bẹ̀ wọ́n tí wọ́n gbọ́ yín ó yẹ kẹ́ lọ fi ẹ̀sìn yẹn sílẹ̀ ni. ẹ̀sìn tó gba nǹkan tì lọ́wọ́ ẹnìkejì ó yẹ kẹ́ lọ fi sílẹ̀ ni ẹ̀sìn tìjú ni. ẹ̀sìn tìjú ni ẹ̀sìn tẹ́ fi gba nǹkan tì lọ́wọ́ ẹnìkejì yín tẹ́ pera yín tẹ́jọ pera yín lẹ́lẹ́sìn tẹ́ dẹ̀ gba nǹkan tì lọ́wọ́ ẹ̀ ẹ̀sìn tìjú ni ẹ lọ fèsì yẹn sílẹ̀ kẹjọ́ ìníṣẹ̀ṣe ẹ lọ darapọ̀ mọ́ níṣẹ̀ṣe kẹ́ lọ kọ́fá kẹ́ lọ wẹ̀wẹ̀ fá kẹ́ dọmọ Ọ̀rúnmìlà. kò sóníṣẹ̀ṣe tẹ́ máa dẹnu kọ tẹ́ máa sọ pé ẹ fọlọ́dùmarè bẹ́ẹ̀ tí ò ní gbọ́ ọmọ àlè ló máa ń rínú tí ò ń bi ṣùgbọ́n ọmọ àlè òun ló máa ń bẹ̀ tí kì í gbọ́. so ẹ̀sìn tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ fi bẹ àwọn tó kù yín tí wọ́n gbọ́ ẹ̀sìn tìjú ni ẹ lọ́ọ́ fẹ̀sìn yẹn lẹ̀ Àlùmọ́mínì Adégbọlá ohun ìtìjú ló jẹ́ fún yín wípé ẹ fẹ̀sìn yín bẹ̀ wọ́n títí wọn ò gbọ́ ẹ ti ṣe first video ẹ ṣe second video wọn ò ti torí ẹ̀ gbọ́ ẹ lọ́ọ́ fẹ̀sìn yẹn sílẹ̀ kẹ́ darapọ̀ máwọn oníṣẹ̀ṣe a máa ṣẹ́fà fún yín lọ́fẹ̀ẹ́ a máa mú yín wọ gbódù lọ́fẹ̀ẹ́ ẹ rí i pé ayé yín máa nítumọ̀ irú bẹ́ẹ̀ ṣe lùkù bí ara oko tó ìṣẹ̀múdé ní Sambisa forest life yín á change ju báyìí lọ. so ọ̀rọ̀ yín yẹn kò nítumọ̀ o kò nítumọ̀ rárá àwọn èèyàn ń jàjà ìsìn wọ́n lẹ̀ sábẹ́ defamation of character ẹgbẹ́nu yín gbọ̀ngbọ̀n síta ẹ tún ba nǹkan jẹ́ fúnra yín láì ṣe tiwa. ìgbà táwa ń ṣe rálì ìjọ yẹn yóò ṣe wá darapọ̀ mọ́ wa kẹ́ bá aráyé sọ̀rọ̀ pé nǹkan báyìí ni o ìjọba ló ń bá sọ̀rọ̀ pé báyìí o èyí tẹ́yìn náà ní nínú àìdí àkẹ́sọ sí ẹ̀ẹ́dẹ̀ gba lọ́ọ̀yà fún lọ rédíò station kẹ́bí ayé fún rí kankan ṣe wèrè yín ẹ̀ ń sọ pé a ní kó máa bẹ̀bẹ̀ yan ó yẹ ẹ máa dárúkọ ẹni tó máa àwọn èèyàn tẹ́ fẹ́ kó bẹ̀bẹ̀ ẹ máa dárúkọ wọn tó jẹ́ pé torí àwọn èèyàn yẹn ṣé torí ẹ̀ṣẹ̀ àwọn èèyàn yẹn ló ṣe tì mọ́lé ni àbí ọpọlọ yín lọ ni ṣé torí ẹ̀ṣẹ̀ àwọn èèyàn lórí ayélujára ló ṣe tì mọ́lé ni àbí kẹ̀ẹ̀tì ẹ̀ kí ní sẹ́ǹsì ni ìgbà tó ti sùn Kùránì yẹn ló ti ṣọ̀wọ́n nínú àtìgbà yẹn lọ́dẹ̀ tí wọ́n ọpọlọ tó máa fi gbé wọ́n wá dọ́gbọ́n fi defamation gbé wọ́n gbé nítorí ẹ̀sìn ẹ̀yin wá ń ṣẹnu yàmàyàmá lórí afẹ́fẹ́ mọ̀ pé ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ṣòro sọ ẹ̀yin náà ti mọ fóònù lò ẹ lọ mọ ohun tẹ́ ń ṣe o kẹ má kàbùkù àwọn alálẹ̀ ẹ lọ mọ ohun tẹ́ ń ṣe gbogbo àwọn tó ń lọ́wọ́ nínú pé kọ́ ti taná lọ́ọ̀ mọ́lé ó ti fẹ́ sí wọn lára o ó máa tó máa jẹyọ o ẹ má lọ lọ́wọ́ nú ẹ̀ ẹ má lọ ní ọwọ́ nínú ẹ̀ kò sẹ́ni tó máa dorí sọ ìṣẹ̀ṣe tí ò ní tẹ́ o nítorí ìlú ò ní fẹ̀ títí kápá orò má ka o. ẹ̀yin èèyàn mi ojú ayé lẹ rí yẹn o
ojú ayé lẹ rí yẹn o má lọ máa rò pé olórí ẹbí mi lélẹ́yìí kó fi ọmọ ẹ̀ ṣọ́ o má lọ máa rò pé olórí ẹbí mi lélẹ́yìí kó fi ọ̀rọ̀ ilé ẹ̀ ṣọ́ o má lọ fi wíìlì ẹ̀ ṣọ́ olórí ẹbí o olórí ẹbí lè gbé wíìlì ẹ̀ lọ́jọ́ iwájú kó pa àwọn ọmọ ẹ̀ dànù o sáǹpù irú olórí ẹbí tí ẹni yẹn jẹ́ lélẹ́yìí o olórí ẹbí tí ò lè pe gbogbo olórí ẹbí ilẹ̀ Ọ̀yọ́ jọ àbí ilẹ̀ Ìbàdàn jọ kí wọ́n pàdé níbi meeting point kí wọ́n bẹ̀bẹ̀ pé a ó da ẹ̀yin mùsùlùmí a tún bẹ̀ yín lọ́nà báyìí o kò rí yẹn ṣe bọ̀tì ó lè wá sórí afẹ́fẹ́ kó máa sọ pé ṣé ó da kíta lọ́lọ́run máa sọ pé òun fún kóró pọ̀ wọn sọ́wọ́ òun mú kóró pọ̀ wọn sọ́wọ́. ìbá sàn ìbá dára kẹ́ lọ jáwọ́ nínú ìrìn àjò yẹn torí kò ní gbé yín ó máa tẹ́ yín ní láwùjọ ni ó máa tẹ́ yín láwùjọ ni tí ọmọ ẹni bá ti rìnrìn kan tó ti rìn dé lẹ́vù kan máa wà tó jẹ́ pé kò sí ọ̀rọ̀ mọ́jú pé kẹ́ kún fàdúrà pé kọ́mọ yìí kò yé e bọ́ nínú nǹkan tó wà kì í ṣe pé kẹ́tù wá máa fi ẹnu ẹ̀ gàn kẹ́tù máa fi máa kàn án káyé wa máa rí ọmọ yẹn nírìí pé kò lẹ́kọ̀ọ́ ìgbà tí ò bá dẹ̀ ti lẹ́kọ̀ọ́ ẹ̀ ó mì pé yìí náà lẹ́kọ̀ọ́ nìyẹn because ẹ̀ kọ́ láti lé nìyẹn. At least bá a rí gbogbo ìtàn gbọ́ a rí ìtàn ọmọbìnrin tó máa ń da nǹkan sọ́nà fànàbí tálọ́bí bá fẹ́ lọ kí jímọ̀ àbí tó bá fẹ́ lọ kí ìrun ni bó ṣe sọ. ọjọ́ tó síkì ṣèbí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ànábì wa lọ pé akílẹ̀ tó wò rí ìyá tó máa ń gbé kan sọ́nà fóun tó dẹ̀ padà lọ wo ìyá yẹn nulẹ̀ tó rí pé ó síkì ni tó dẹ̀ ṣàdúrà fún tó dẹ̀ jẹ́ pé láti ara pé ó wá kí ìyá yẹn lọ́gán tí ara ìyá yẹn dẹ̀ yá ìyá yẹn dé lẹ́sìn mùsùlùmí ẹ̀sìn wo lẹ́yìn wá ń pìrìṣì o jàre ẹ̀sìn tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ fi ń bi àwọn tó kù yìí tí wọn ò gbọ́ tẹ́ wá ń bú àwọn oníṣẹ̀ṣe kí làwọn ẹ̀yin ró oníṣẹ̀ṣe tó gba nǹkan tì lọ́wọ́ ara ẹ̀ ni kò sí oníṣẹ̀ṣe náà àfi tí ò bá ń ṣe ọmọ Ọ̀rúnmìlà ni ó máa gba nǹkan tì lọ́wọ́ ẹnì kejì ẹ̀ bí mo ṣe kéré tó gbogbo àwọn oníṣẹ̀ṣe tó wà lórí afẹ́fẹ́ ti máa ní ẹ gbọ́dọ̀ ṣètò mọ́ ẹ jẹ́ ká dákẹ́ wọ́n máa dákẹ́ ni ẹ̀yin tó tẹ̀ wà coordinated tó yẹ pé kẹ́ bà nǹkan jẹ́ lẹ́mọ̀ ọmọbìnrin yẹn ti ara ànábì di mùsùlùmí ni ọ̀nà wo lẹ́yìn fi ń ṣe ìwàásù tiyín ẹ tì mọ́lé tí wọ́n bá gbé wá sí kóòtù ẹ tún máa hó tẹ̀lé mọ́tò tó gbé wá yípo ọ̀tá ẹ̀ ò ní bọ̀ ọ̀tá ẹ̀ ò ní bọ̀ àwọn èèyàn tó tún wá wò pé èèyàn ọ̀hún ni wọn ẹ tún máa sọ wọ́n lóko ẹ ń ṣe wọ́n bíi pé kí lọ́wọ́ wá ṣe ládò nílùú bíi pé kọ́ yọ̀ǹda ọmọ yẹn síbẹ̀ kọ́ má rẹ ẹbí kan yọjú sí ẹ̀yin ìka yìí. ẹ dúró de adájọ́ o kó sọ fún pé kó lọ pa ṣe ti gbọ́ àwa we are patiently watching ẹ̀yin náà ti bọ́ sórí iṣẹ́ àti bẹ̀bẹ̀ lẹ́ẹ̀mejì ń sin so ẹ jẹ́ ká wo nǹkan tẹ́bẹ̀ yín fẹ́ dá lára. Rádaràda rubbish olórí ẹbí my foot.